ẹ jẹ́ n kọ́kọ́ kí àwọn bàbá wa pé àwọn aṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwọn bàbá wa Agbala Gabriel wọ́n aṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó nínú ọlá nínú ọrọ̀ nínú ẹ̀mí gígùn àti àlàáfíà táyà ti ọmọ bẹ́ẹ̀ ni mo wá mú àwọn Aunty Ramota náà wá fún wa ẹ wá wo Aunty Ramota náà náà gbé gift wá fún Agbala Gabriel àwọn náà ṣàdúrà wá inú mi dùn gan ni ẹ̀yin náà wá lọ wo gift tí Aunty Ramota gbé wá ẹ̀ẹ́yà yìí náà lọ wò kẹ́ tó wá lọ wò ẹ jẹ́ kí n kí wọn lẹ́ẹ̀kan sí Agbala Gabriel sà ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú owó pẹ̀lú ọlá bí mo ṣe sọ pẹ̀lú ọrọ̀ pẹ̀lú ìgbéga ipá tó wà ní kayín òtayà tọmọ yín àti ẹ̀yin náà iṣẹ́ ìránṣẹ́ yín á máa gbòòrò kò ní dínkù more anointing sir happy birthday sir so ẹ wá lọ wo gift tí Aunty Ramota gbé wá fún Agbala Gabriel ẹ̀yin náà wá lọ wò ó. Wow! Ṣé ni mo lele? Ṣé ni mo ní? Are you sure? Wow, yeah. Happy birthday to you. Happy birthday to you. Ẹ jẹ́ n gbóhùn wọn dáadáa. Happy birthday to you, Daddy. Happy birthday to you. Wow. Ṣàdúrà fún wọn. Long life and prosperity. Pip, 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 pip. Hooray. Ó yá ìṣàdúrà. Ó yá. Àmín. Máa gbàdúrà. Àmín. 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 Amen. 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 How are you? Aunty Ramota. Aunty, ẹja wo tí wọ́n pa kílẹ̀ gbé wá fún mi? Cake! Wow! Wow, that's great. Ẹ ṣé all the way from Lagos. Láti ìlú Èkó, Aunty Ramota ẹ ṣé o. Ẹ ṣé gan-an. Happy birthday Agbala Gabriel. Ẹ ṣe lé ìtàn. Ẹ ṣe lé ìtàn ẹjẹ́ mi ní wàá nà ìlú. Ṣé ẹ fẹ́ owó? Aunty Ramota. Ṣé ẹ fẹ́ owó? Ṣé ẹ fẹ́? Ọya. Tẹ́bá kọrin fún mi ní o. Tẹ́bá kọrin fún mi ní o. Oya máa bọ̀. Kọrin fún wọn. Happy birthday to you. Happy birthday. Oya. Daddy. Happy birthday. Thank you. Long life and prosperity. Hip, hip, hip. Hooray. Hooray, not puye. Ṣé ẹ fẹ́ owó sí? Ṣé kí tún máa ná lọ? Kí máa ná lọ? Ẹ wá ṣé kí máa ná lọ? Aunty Ramota rè o. So, all the way from Lagos. Like, mo appreciate it. She brought me cake. Bóòlù ẹ̀ṣẹ̀ bóòlù náà ṣe rántí ṣe kéèkì. Ṣé ìlú àwọn sábà ọ̀nà lọ́wọ́ fẹ́ ṣe? Òun ló lóun fẹ́ ṣe. Ẹ gbọ́, Aunty Ramota. Ó gbọ́ ìpolówó birthday yín wá lóun fẹ́ ṣe kéèkì lọ fún dájú. Ó lọ́ọ́ fẹ́ ṣe kéèkì fún mi. Ọya. Hip, hip, hip. Hooray! Ẹgbà 5. Aunty Ramota. Ọya ṣé kí n fún lówó sí i? Ṣé o sọ? Ẹ̀ ń kàwé. Èdè lè báyìí. Èlé báyìí. Ọya ṣé n tún fún yín sí i? Ọya ó di mélòó? Ẹ tó fẹ́ tún ká. Ọya again ṣé fún yín sí i? Aunty Ramota ṣé tó fún yín sí i? Ṣé o ti tó àbíké tó fún yín sí i? Ó ti tó báyìí. Ṣé mo wá sí? Ẹ ti kọ́ yẹn sílẹ̀ yẹn náà. Ó kú dání. Ó kú dání mẹ́rìgé. Mọ́mí
mọ̀mí J okay kí n fún ọ J náà ọ̀ya mọ̀mí J wọ́n ní kí n fún iṣẹ́ tí ń lè kí n fáwọn ní yòókù ẹ̀yà mọ̀mí J ṣó ìṣó báyìí ṣe tóbi sí i Aunty Ramota inú òṣèré rí nǹkan báyìí like ó gbà like ó tún rántí ẹnì kejì ẹ̀ ó gbà ó tún rántí ẹnì kejì ẹ̀ ẹ̀yẹ wa ṣé bẹ́ẹ̀ ṣe dé yìí ṣe ṣọ́dà àárọ̀ làbí wọ́n lọ báyìí nírọ̀lẹ́. Really? Thank you so much. Ẹ bá dúpẹ́ lọ́wọ́ Aunty Ramota o, she brought me cake. Wow! Ó yẹ kí n gé lè ṣèjú, ó yẹ kí àjọ gé. Ẹ bá ń wá ọ̀bẹ, ẹni tó máa fún lọ́bẹ. Kémi àti ṣé kájọ gé kéèkì? Ṣé kájọ gé? Ẹ sọ̀rọ̀ ṣé kájọ gé? Ẹ bá ń gba ọ̀bẹ kémi àti Aunty Ramota jọ gé kéèkì. Ẹ bá ń gbé sùn yẹn, ẹ bá ń gbé wá. Thank you. Ẹ wo kéèkì tí Aunty Ramota gbé wá fún mi o. She's doing well. Ẹni kí wọ́n lè gbé. Ẹ ṣúọ̀. Èmi nìkan tán. Ẹ ti gbọ́ wọ́n ti promise mi. Ó lè ń tójú bẹ́ẹ̀ lọ. Ó lóun máa tún ṣe fún mi. Are you sure? Are you sure? Yes. Oh yeah, say I am sure. I am sure. I am sure. Now Aunty Ramota, mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Ẹ súnmọ́ bí. Àwọn tó nífẹ̀ẹ́ yín, wọ́n láwọn ò láì bẹ̀ ṣe máa ń jà, bẹ̀ ṣe máa ń bá àwọn èèyàn jà. Kí ló dé máa ń bá àwọn èèyàn jà? Kí ló dé? Torí mo rí pé bẹ́ẹ̀ ṣe lọ́rọ̀ tèmi ń sìn, kí náà ṣe? Ó tutù. Ó tutù. Ó tutù. Ṣé ẹ ti wo ṣe wò? Ṣé ẹ ti tutù bá àtẹ́dọ́dọ̀ mi? Torí tẹ máa ń bá àwọn èèyàn jà. Kí ló dé? Ṣé àti ń gbọ́ ó ní kí lẹ́gbọ́n tó sọ kí lẹ́gbọ́n àwọn èèyàn ṣe? Wọ́n farabalẹ̀. Àwọn èèyàn farabalẹ̀ bí ti báwo? Wọ́n máa ń ṣe kí ni? Sọ̀rọ̀ náà. I know what? I know. You know what? I know what I think. Mi ì gbọ́ kí ló sọ? Ògbọ́n Yorùbá English ló máa ń Ó yẹ sọ. ẹ sọ ní tẹ́ fẹ́ sọ ní Yorùbá. Wọ́n máa ń tọ́jú. Okay, wọ́n máa ń trouble yín. Yes! Tẹ́gbọ́n tó sọ, wọ́n láwọn èèyàn máa ń trouble òun. Now, ìgbà tí wọ́n dé wọ́n ṣe dé tí wọ́n á sọ̀rọ̀ ọ̀sìn. Kíní kan ni mo kàn fẹ́ báwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ àǹtí pé irú ẹ̀dá wọn ó yàtọ̀. Our creation is very very different. Ẹ wò wọ́n, gbàgbé wọn. Our creation is very very different. So gbogbo tí wọ́n tó bá ń ṣe ó máa yàtọ̀ sí ẹ má jẹ́ ń pè é ní èyí tí mo fẹ́ pè é ohun tó bá ń ṣe our character our behaviour our attitude as in the words that the words as in that comes out from my mouth ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn ìsọ̀rọ̀ sí ìṣesí ó máa yàtọ̀ pátápátá ẹ má jẹ́ a máa kọsẹ̀ lára àǹtí yìí o ẹ jẹ́ a máa yin lọ́ọ̀ lára wọn ni Ọlọ́run tó dá wa ló dá wọn náà Ọlọ́run tó dẹ́yìn tẹ̀ ń wò mí tó dé mi náà ló dá wọn náà tẹ́yìn èèyàn bá pàdé wọn ní gbòòrò tẹ́ bá kí wọn tí wọ́n dáhùn ẹ má rí bíi pé ṣé ó ní ìgbéraga ni no wọn kì í ṣe irú èèyàn bíi tuntun like ẹ̀dá wọn ó yàtọ̀ àkàndá ẹ̀dá ni wọ́n ẹ̀yin tẹ́ bá súnmọ́ àǹtí lẹ́mọ̀ tẹ́ bá ti súnmọ́ wọn dáadáa tẹ́ ti jọ wà nínú lérí tẹ́ jọ jókòó ẹ̀yin lẹ́mọ̀ àmọ̀ pé no ẹ̀dá ilé ó yàtọ̀ so Aunty Ramota ẹja dédé tó ti yá ṣé ká jọ gbé ọ̀gá àlàdé ẹ̀yin lẹ́ máa pèsè fún wa ó yá. Ọwọ́ ilé máa lọ. Ọwọ́ sì máa ń ọwọ́ ilé máa lò. Ọwọ́ ilé máa lọ. ok ilé máa lò bẹ́ẹ̀ báyìí ilé lẹ́nu báyìí. bẹ́ẹ̀ ló tọ̀ tún yẹn. ẹ̀yẹ kó oyún sí náà ká ló dé. ọ̀yà ẹgbọ́ lọ́wọ́ mi ẹ̀yà ẹjọ́ mi. Ẹ ṣe báyìí. Ọ̀yà àjọ̀dún mú mi o. Ọ̀yà bá wa pé ẹ bá wa pé bá wa gbé kéèkì dáadáa o. I must spell Jesus. I must spell Jesus. J Kí ló ṣẹlẹ̀? E Lọ sókè.
S U Thank you, Eshigan. I appreciate Aunty Gan. I really want to appreciate you, Aunty Ramota Eshe, for coming that far to celebrate with me. Ọlọ́run yóò bá ń dúpẹ́ yín náà. Àmín Jésù. Ẹ rí ànúgbà. Àmín Jésù. Ọwọ́ yóò dìde fẹ́ iná. Àmín Jésù. Ramota ẹ mú ọwọ́ wá. Fúnra Ọlọ́run yóò tì yín lẹ́yìn. Àmín Jésù. Fúnra Ọlọ́run yóò tì yín lẹ́yìn. Àmín Jésù. Agbára Ọlọ́run yóò kún ayé yín. Àmín Jésù. Agbára Ọlọ́run yóò kún ayé yín. Àmín Jésù. Yóò tún ayé yín ṣe. Amen. Ohun tí wọ́n rò pé irú àwọn èèyàn báyìí kì í ṣe nínú ayé. Ọlọ́run kò fi àánú ṣe fún. Àmín Jésù. Ohun tí wọ́n táyé ti rò pé irú àwọn èèyàn báyìí wọ́n lè ṣe nǹkan báyìí. Ọlọ́run nínú àánú ẹ̀ nínú agbára ẹ̀ kó ṣe fún yín. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Bí ẹ ti máa padà sí Èkó, Ọlọ́run yóò ṣọ́ ọ̀nà fún yín. Amen. Àmín Jésù. Àmín. Àmín. Àmín Jésù. Amen. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Amen. Tí wọ́n fẹ́ bèrè ilé yín ọjọ́ síbò ni, ṣé ibi tá a ṣe dé náà ló wà? Ibi àìló wà o. Ibi tá a ṣe dé ló wà? Aunty Ramota ẹ̀ ń fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Ṣé bẹ́ẹ̀ ni? Ó ṣe ra lẹ̀kùn méjì. Ok, wọ́n ṣe ra lẹ̀kùn méjì. Very good, wọ́n ti ra lẹ̀kùn méjì bẹ́ẹ̀. Ọ̀dà, èmi gẹ́gẹ́ máa visit ilé wọn, ṣé kí n wá? Ẹ sọ̀rọ̀ bá ń pè sọ́dọ̀ wọn, ṣé kí n wá? Ẹ fẹ́ kí n wá? Ó yẹ sọ́wọ́n yẹn pé ẹ fẹ́ ká Agbala Gabriel wá. Wá síbo? Síbo? Ẹ sọ̀rọ̀ àwọn èèyàn mi ń gbọ́ o. Síbo? Yes. Àní síbo mi sọ pé yes. Síbo sọ́dọ̀ yín. Sí ilé mi. So ẹ jẹ́ kàn jẹ́ ká máa understand that yóò tán. Just understand ká pé irú ẹ̀dá wọn ó yàtọ̀. Ẹ kàn máa understand wọn pé kí lẹ sọ. Ìyá kan ṣàdúrà fún ọ dáadáa ó tí ì ṣe kankan. Àmín. Àmín Jésù. Ṣẹ́gun tó sọ ní màá lówó lágbára Ọlọ́run. Amen. Àmín. 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 Àmín Jésù. Àmín. Àmín Jésù. Àmín. 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 Amen. 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 Ẹ má fojú kéré irú àdúrà àwọn èèyàn báyìí. Don't underestimate their prayer. Èyí tó jábọ̀ wọn máa ń ṣèṣe bá ń lọ. Wọn lè gbàdúrà jù bá ń lọ. Ṣùgbọ́n ó ti rí bẹ́ẹ̀. Ó yá ayé wọn ẹ máa jẹ́ ìjọ́kẹ́yẹ̀ méjì ògbóhùn àti Ramota kí n máa kí wọn. Hello ma. Yes ma, we are celebrating ma. We are celebrating. Yes ma, mommy. Yes ma. Wow. Your birthday is tomorrow. Wow, hallelujah, mommy. Happy birthday, mommy, in advance. So, birthday wa tẹ̀lé ra wọn ni. Mo ní birthday wa tẹ̀lé ra wọn. That's great man. That's great man. That's great man. Erama. Yes ma. Ma pè yín padà ma. Yes ma. Ma pè yín padà ma. Yes ma. Ó yá mo bẹ́ẹ̀ kẹ́yìn mẹ́ta gbóhùn àti Ramota kan tó máa lọ. Mo bẹ́ẹ̀ kẹ́yìn mẹ́ta gbóhùn ẹ̀yin mẹ́ta péré. Ẹ̀yin mẹ́ta péré gbóhùn wọn. 070 WhatsApp ni o WhatsApp 07054 900 751. Ẹ kàn gbóhùn wọn like just hear voice. Ó yá hear voice. Ẹ má gbàgbé mo sọ kinní kan. Ẹ kàn jẹ́ understand irú ẹ̀dá tí wọ́n jẹ́. Let's just understand our creator. Ó tán. Let's understand the kind of person she is. So yóò dá fún wa. Oya jẹ́ mẹ́ta gbogbo ohun kó tí ó ti ń rọlé ra wọn. Oya ordinary WhatsApp just WhatsApp. Ẹ̀yin mẹ́ta tẹ́ka gbóhùn wọn. Ẹ̀yin mẹ́ta péré. Ẹ bá ń kí Aunty Ramota wọ́n dẹ̀ wá kí mi láti Èkó. Hello, ṣe fẹ́ gbóhùn Aunty Ramota bí? Yes sir, thank you sir. Yes sir. Ṣé máa gbóhùn àbí? Ẹ yẹ kí mo.
Yes, sir. Yes, sir. Yes, sir. Hello. Hello. Network. Hello. Understanding a creature. Oto. Hello. Yes, my very good Aunty Ramota. Abe came. Tí came from bed. Thank you, ma. Oh yeah, Aunty Ramota, yes, ma. Yes, ma. Amen. Amen. Oh yeah, Ekimo. Oh yeah. I love you. Thank you. Ìgbà tán ní I love you kí lẹ sọ? I love you too. Wọ́n ní I love you. Wọ́n náà sọ pé I love you. Very wonderful. Ó yá ẹnìkan tá rí kí n lè kárí máa ẹni máa ti gbé pọ̀ ẹnìkan. Lẹ́nu sìn 80 minutes for Jésù. Hello. Hello. Ẹ káàárọ̀ ma. Yes, ma. Thank you, ma. We love you, ma. Thank you, mommy. Yes, ma. Yes, ma. Amen. Thank you for celebrating the Papa Store. God bless you. Amen. Thank you. You're welcome. Bye. Yes, ma. Jẹ́ gbẹ́ nìkan sí kẹ́kẹ́ lọ. Hello. Ti rí. Lẹ́nu ọ̀sìn. Ní ẹ̀kọ́ ní bíbí o. Ní ẹ̀kọ́ ní bíbí o. Hello, ma. Yes, ma. Yes, ma. Ọdún ni ma. Amen. Amen. Oh yeah. Kí wọ́n. Ó dá ma. Ẹ kí wọn. Amen. Ó ṣàdúrà. Jẹ́ bẹ́ẹ̀ nìkan tó fi hello. Yes, sir. Thank you, sir. Àmín. Wọ́n ń gbọ́ wáyé. Ẹ kí wọn. Oh, down. God bless you. I want to seize this opportunity to appreciate this wonderful sister for doing this for me. I do not take it for granted. I really appreciate it. Like I'm coming that far from Ikorodu. Láti wá present cake for me. Hey! Èèyàn làwọn eléyìí. Èèyàn ní gbogbo wa. Gbogbo ẹ̀yin tẹ́ celebrate wa, ayé máa celebrate yín. Ẹ̀yin tí ó kù díẹ̀ ká tó fún, ọ̀run máa dé ọ̀nà ọ̀fun. Amen. Amen. Ẹ̀yin lórí ànúgbà. Amen. Ẹ ò ní ṣubú o. Amen. Ẹ máa tẹ̀síwájú. Amen. Jésù ló wá. Ẹ bá ń kí Aunty Ramota kí wọ́n ṣe o. Aunty Ramota ẹ ṣé o. Ẹ bá ń kí ọkọ ẹ ṣe o. Ẹ bá ń kí ọkọ ẹ ṣe o. Ẹ bá ń kí ọkọ ẹ ṣe o. À ń lọ ilé wọn o. We are going to house. Dáwọn ní káwọn náà. Àwọn yín ló kù Torí sí. ìtẹ́ ìṣe yìí. Àwọn yín ló kù sí sà. Torí ìtẹ́ ìṣe Aunty Ramota mo ń gbéra mi bọ̀ lẹ́kọ̀ọ́. Ẹ ṣàdúrà fún mi lẹ́ẹ̀kan ó yẹ tún Ó yá ṣàdúrà. ṣàdúrà fún wọn. Ó yá ṣe Mo ń bọ̀ ṣẹ́gbọ́ mo ń bọ̀ láìpẹ́ ẹ̀rẹ̀ ń gbà. Thank you lovers. Alẹ́ màmá ní agbára o. Àwọn èèyàn ti dé. Báwo lè ta yẹn náà? People are around láti Èkó, láti Ìjẹ̀bú, láti Ọ̀ṣun. This love is massive. Àwọn èèyàn kan ní wá ní àwọn tí ẹ̀ wà rójú yín dídán mo ní ojú mi rèé. Èmi náà jẹ́ ìtàláwà lẹ́ẹ̀kan náà. Èmi náà wà ń ta láti máa welcome àwọn èèyàn. Má worry, I am outside to welcome everybody. So kò sí pé kalẹ̀ wá no.
No. Inú mi dùn pé ìfẹ́ ni àwọn èèyàn ní láti wọ́n bá mi celebrate. I really want to appreciate that. Ẹ ṣe ojú òní tí. Owó wo ló ṣe ń bọ̀? Ó jẹ́ èdè máa bọ̀. Kó o lè ráyè ìjókòó. Àga tí mò ń wò yìí, ó ti kún lọ. So God bless you. 6 ní program abẹ̀rẹ̀. 6 o'clock nírọ̀lẹ́ ní program abẹ̀rẹ̀. À ń lọ́jú ayọ̀. Àmín Jésù. God bless you. I love you.